Ìgbà àkọ́kọ́ tí mo tẹ̀lé wọn sóko Idigunjale lọ́wọ́ tẹ̀ wá. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti tẹ àwọn adigunjalè méjì kan, Wa-Adamu ẹni ọdún 25 tó jẹ́ ọmọ ogun orí omi nípínlẹ̀ Edo àti Abdullahi Abdulwahab ẹni ọdún 26 tóun náà jẹ́ òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Kaduna. Àwọn méjèèjì ni wọ́n ti wà lákọlò ọlọ́pàá báyìí fẹ̀sùn pé wọ́n jí mọ́tò kan gbé tí wọ́n sì tún gba owó lọ́wọ́ ẹni tó ní ọkọ̀ náà. Lọ́jọ́ 9 oṣù karùn-ún ọdún yìí ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Chidi-Nwabuzo fojú àwọn ọ̀daràn ọ̀hún hànde. Ó láwọn mú àwọn adigunjalè ọ̀hún pẹ̀lú aṣọ àwọn agbófinró lọ́rùn wọn nílùú Ekpoma nípínlẹ̀ Edo. Ó ṣàlàyé pé àwọn afurasí ọ̀daràn náà ló já ọkọ̀ ayọ́kẹ́lẹ́ C300 Mercedes-Benz kan gbà lọ́wọ́ ọkùnrin tó ní mọ́tò ọ̀hún tí wọ́n sì tún gba òbítíbitì owó lọ́wọ́ rẹ̀ nílùú Sapele nípínlẹ̀ Delta. Alukoro ní wọ́n ti gbìyànjú láti lọ ta ọkọ̀ náà nílùú Àbújá tọ́wọ́ fi tẹ̀ wọ́n ní Ekpoma. Àwọn èèyàn ọ̀hún ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn lọ digunjalè ṣùgbọ́n agbófinró làwọn. Ó tẹ̀síwájú pé àwọn ti gba ọkọ̀ àti àwọn aṣọ ológun táwọn bá nínú ọkọ̀ ọ̀hún lọ́wọ́ wọn. Ọ̀kan nínú àwọn afurasí ọ̀daràn náà, Adamu, ní mo wọ iṣẹ́ ológun lọ́dún 2019 wọ́n sì gbé mi lọ sí Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi. Nígbà tó yá ni wọ́n tún tàtàpọ̀ mi sí Warri nípínlẹ̀ Delta. Nígbà tí mo lọ kọ́ ẹ̀kọ́ sí nílùú Sapele nípínlẹ̀ Delta ni mo pinnu láti máa jalè. Nínú ọ̀rọ̀ ẹnìkejì, Abdullahi, òun ní òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n lòun nípínlẹ̀ Kaduna. Mo wá sí ọ̀dọ̀ Adamu nílùú Warri, ibẹ̀ ló ti sọ fún mi pé iṣẹ́ kan wà tó lè jẹ́ ká tètè lówó lọ́wọ́. Mo sì bi léèrè pé irú iṣẹ́ wo ni? Ló bá sọ fún mi pé iṣẹ́ olè jíjà. Mo gbà láti tẹ̀lé e lọ, ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ tí mo tẹ̀lé e lọ náà nìyí. Alukoro ọlọ́pàá yìí ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ náà àti pé ní kété táwọn bá parí ìwádìí àwọn làwọn yóò taari wọn lọ síwájú adájọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.